alájà mẹ́wọ̀ọ́láká ó ń lárí èyí tí wọ́n jáde láti wá sọ̀rọ̀ lórí àwọn ará ìlú èbó èyí tí wọ́n máa ń lérò wípé ayé pin sí ìlú èbó tí wọ́n sì máa ń wo àwọn ará nàìjíríà bí ẹni tí wọn ò láyé, bí ẹni tí wọn ò jẹ́ nǹkan kan, bí ẹni tí wọn ò jámọ́ nǹkan kan. Ẹ̀yin tèmi, arábìnrin yìí wọ́n jẹ́ ká mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn tí wọ́n wà ní diaspora wọ́n máa ń lérò wípé àwọn aráàlú nàìjíríà pé wọn ò ráyé wá. Eléyìí ló jẹ́ kí alájà mẹ́wọ̀ọ́láká ó wá sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ sì ni wọ́n emphasize lórí àwọn obìnrin tó jẹ́ wípé tí wọ́n wà ní diaspora tí ọwọ́ wọn gbé sókè ju ọwọ́ àwọn ọkọ wọn lọ. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé òfin ìlú èbó ó favour àwọn obìnrin ju àwọn ọkùnrin lọ. Eléyìí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n fi máa ń ṣe bó ṣe wù wọ́n, tí wọ́n fi máa ń hùwà bó ṣe wù wọ́n, tí wọ́n fi fẹ́ máa ń jọba lórí àwọn ọkùnrin. Gbogbo eléyìí ni alájà mẹ́wọ̀ọ́láká èyí tí wọ́n mẹ́nu bà nínú fídíò yìí. Honestly, I wanted to be nice. I wanted to be diplomatic with my words. I wanted to reason with these UK women pé ẹ jẹ́ á bára wa sọ̀rọ̀, bóyá ká tiẹ̀ lè reason. Bóńgbà tí mo rí response àti post tí àwọn people wọ̀nyí ń ṣe àti ring light ten set, nítorí pé a dẹ̀ sọ fún yín wípé àwa wà at advantage ń bí láti raise ọmọ ní African way. Then I saw some of the comments. Ẹni ìdí ọ̀rọ̀ o. Number one náà, jẹ́ kí n kọ́kọ́ sọ ọ̀kan fún ẹ. Tó o bá ti jóbìnrin, bóyá o gbé visa wọlé, wọ́n fi visa pààyàn wọlé ni, ọkọ ló gbé ẹ wọlé, àbí I don't care, o ṣáà kúrò, o migrate láti Nàìjíríà, o fò, o lọ fún greener pasture. O wá believe wípé torí wípé o wà ní ìlú aláwọ̀ funfun tó ń ṣiṣẹ́, you understand, láti mówó délé. O believe pé o ti gbọ́n ju gbogbo àwọn ará Nàìjíríà lọ. O believe pé o ti gbọ́n ju gbogbo àwọn ará ilé lọ. O ti believe pé ẹni tí ò bá ti sí ńbẹ̀ kó máa ṣe bó o ṣe ń ṣe, kó máa ṣe wàhálà torí pé ó fẹ́ fowó ránṣẹ́ sílé, ó fẹ́ jẹ́ èèyàn láyé. Ó lókà. My dear, ara oko ni ọmọ àjọbẹ̀ rí ni ẹ o. Kò sí nǹkan tó fi yàtọ̀ sí ọmọ tó mú wá láti ilé tálíkà tó mú wọ ilé ọlá, tó wá débẹ̀ tán tó bẹ̀rẹ̀ sí ní misbehave. O ti débi tó rò wípé ò lè dérí láyé ẹ. Jẹ́ kí analyze situation ẹ fún ẹ. Apologies sí ẹ̀yin tèmi tẹ́ wà ní diaspora, tẹ́ decent, tẹ́ calm down, tán bí nílé ire, tẹ́ dẹ̀ hùwà ire, tẹ́ dẹ̀ mọ ìtumọ̀ wípé kéèyàn kúrò ní ìlú ẹ̀ kó wá àti jẹ àti mu lọ sí ìlú ibòmíì, tó dẹ̀ realize wípé òun wà ń bẹ̀ yẹn kò mean wípé òun better àwọn tí wọ́n rí àtijẹ àti mu tí wọ́n ṣe ní ilé tí ọkàn wọn dẹ̀ balẹ̀. Apologies to you. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ gbá àwọn ọ̀dẹ̀ yìí lórí. Torí ìwọ tó bá ti ríra ẹ bẹ́ẹ̀, ó ti fi hàn wípé ọmọ àjọbẹ̀rí ni ẹ́. Ó ti fi hàn wípé ilé tán ti bí ẹ hàn tí ẹ lérò wípé wọ́n lè ní ẹbí àbí ìran tó lè lọ ìlú òyìnbó tàbí tó lè kúrò ní Nàìjíríà yìí. Òun ló ṣe gbé sórí. Tán bá dẹ̀ wá béèrè lọ́wọ́ ẹ pé kí ni achievement ẹ láyé, achievement ẹ ni wípé o gba visa, o lọ ìlú òyìnbó, o lọ ń ṣe iṣẹ́ àtijẹ àtimu. Lẹ́yìn ìgbà yẹn tó bá ti kúrò ńbẹ̀ kò sí tó lè jẹ mọ́. Jẹ́ kí n wá sọ situation ẹ fún ẹ. O yàtọ̀ sí àwọn ọmọ tó ń kó láti Togo. Torí tí ò bá yí ẹ, èèyàn kan láti là yí ẹ. O yàtọ̀ sí àwọn ọmọ tó kó láti Togo láti wá ṣọmọ ọ̀dọ̀ ní Nàìjíríà. Láyé ìgbà kan tí sẹ́fà tí ò ní lárí tó jẹ́ owó Nàìjíríà ní lárí jù wọ́n lọ tán wá ṣiṣẹ́ ọdún kan. O yàtọ̀ sí àwọn ọmọ tó kúrò bí tán lọ ṣe sàgárà, tán lọ ṣe ọmọ ọ̀dọ̀, tán sọra wọn nù bí òkò nílé àràbù káwọn náà lè rí owó jẹun. Location ló yàtọ̀. Exchange ló fi yàtọ̀. Bóyá apá tó gbé sókè
tó fi ń rùdù sọ́kọ ẹ, bóyá apá tó gbé sókè tó bìlíìfù wípé o ti dáa ju gbogbo ará ilé lọ, bóyá kí n ṣàlàyé fún ẹ kó o lè gbé sílẹ̀ kò sí bó ṣe jẹ́. tó bá mú ẹ kúrò ní ìlú òyìnbó yẹn lọ́hùn-ún lénìí, tó o bá wálé, gbọ́ mi, kò sí iṣẹ́ tó o lè ṣe. Nítorí fẹ́ kan tẹ́lẹ̀ kó tó kúrò bí kò sí bó ṣe jẹ́. Kó àsè àbí nǹkan kan tó lọ ṣe nílùú òyìnbó láti rí oúnjẹ jẹ kò hàn lè gbà lọ́wọ́ ẹ̀ ń bí. Bóyá òun ló ṣe rò wípé ìgbà tó ti débẹ̀ ó ti dé àgbàlá ìṣòro mi tán ló ṣe ń gun ọkọ ẹ gàràgàrà tó ń ṣe játijàti. Wọ́n ti gbé ẹ wá síbi tó rò pé ò lè dé rí, bàbá àtìyẹ́ ò tiẹ̀ dé airport rí. Òun ló ṣe jẹ́ wípé kán tó sọ ha ọ̀tọ̀ níbi tí ẹ̀yin náà lẹ máa set ring right tẹ́ máa pariwo lálálálálálálá, you guys are too lousy. Ariwo lálálálálálá, ara kó làwọn ará Nàìjíríà bíi tí bàbá ẹ̀ wà, tí ìyẹ́ ẹ̀ wà, táwọn ẹ̀gbẹ́ ẹ̀ wà, táwọn àbúrò ẹ̀ wà. Tí wàá fọbọ́ nínú ẹ̀ lulẹ̀, I'm sorry, wọ́n fọbọ́ wọn nulẹ̀ ń bí. Mo kàn ń sọ fún ẹni ogún ojú ẹ bá ṣe ń ṣe làálàá ń bí. Náà nìwọ náà ṣe ń ṣe làálàá kó tó rí £20, £50 ránṣẹ́ sílé. Kò yí ẹ, jẹ́ kí n sọ fún ẹ, ó ń ṣọmọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín mọ̀ túmọ̀ ibi tẹ́ wà. Discrimination àti racism tẹ́ ń fèsì ń bẹ̀ yẹn gan. Ó mú yín wọ depression tó jẹ́ wípé envy àwa táwọn àánú iléeṣẹ́ lè jayé táwọn jẹ́ ń bí ni. Ó bí yín dá kẹ́ wá sí Nàìjíríà kẹ́ ṣe fàlàfòlò fún oṣù mẹ́ta kẹ́ má broke ni. Kí ló ṣe yín ná? Ṣé torí báyìí lẹ ṣe ń ṣe rádaràda sọ́kọ yín? Ṣé bẹ́ẹ̀ ṣe ń gun ọkọ yín gàràgàrà náà rèé? Ṣé nítorí pé ẹ ti wá débi tẹ́ ẹ̀rù pẹ́ lè dérí ni brain yín ṣe wá turn upside down? Tó jẹ́ pé gbogbo ohun tán bá ti ń sọ lẹ́ máa twist. Dẹ̀ farabalẹ̀. Pẹ̀lú gbogbo ẹ má dáná ara kan ní kìríkan tẹ̀ ń ṣe. Àwọn tẹ̀ ń pè lára oko yìí náà mú ní ọkọ yín dùn, àwọn náà gbọ́kọ mọ́ yín lọ́wọ́ tó jẹ́ wípé kò sí nǹkan tẹ̀ máa ṣe náà ju dragging lọ, kẹ́ bọ́ sórí social media kẹ́ máa drag. Mọ̀ pé bó kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́. Mọ̀ tá ìjọ lójú wa. Adékòdèrè àtòkò wa balẹ̀ jẹ́ ọmọ àjọbẹ̀ rí tó rí epo sáyà. Kí ló ṣe yín? Gbọ́ control. Ọ̀làjú tẹ́lẹ̀ làwọn náà gbọ́ control. Ọkọ ò lè bá yín sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́. Ẹbí ò lè bá yín sọ̀rọ̀ kẹ́ ẹ gbọ́. Síbẹ̀ náà àgbọ̀ òfìfo ni yín. Gbogbo ilé tẹ́ ń fi owó ọmọ kọ́ ní Nàìjíríà náà ṣebí koríko ló wù bẹ́ẹ̀ ṣe báwọn abí ló ń jèrè yín, ara ló ń jèrè yín, kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́. No. Ó dàbí ẹni wípé ọkùnrin mi support wípé kí ọkùnrin má mú ìyàwó ẹ̀ wọ ìlú òyìnbó. Torí pé àwọn ọmọ dáadáa kan ṣì wà. Àwọn ọmọ tó ń bí léere kan ṣì wà sẹ́ẹ̀. Tó jẹ́ wípé tán bá sọ fún ẹ wípé ìyàwó ìlú òyìnbó ni wọ́n wà nírọ́ ni. Nítorí wípé wọ́n bí wọn léere, wọ́n tọ́ wọn rí, wọ́n lẹ́kọ̀ọ́. Àwọn gan wọ́n rora wọn pin. Ọ̀pọ̀lọpọ̀ tó wà nílùú òyìnbó ń bẹ̀ gan gbàdúrà wípé kóun tètè kówó jọ kóun wá fọkàn balẹ̀ sílé. Target wọn nìyẹn. Ṣé rí àwọn ọmọ orí títì ẹsẹ̀ ògbèjì ẹgbẹ́ títì tẹ́ máa mú wọlé náà ni. Kẹ́ ẹ tó mú wọn wọlé ẹ wọlé wọn, ẹ wò ìyá wọn, ẹ wò ẹbí wọn, ẹ wò ara wọn. Tó bá ti jẹ́ wípé wọn ní nǹkan míì ju wípé I go London, I go UK, I go US yìí náà máa fariwo tátátà. Ngbà bá dé tán bá àkísà dé wọn àwọn gan wá realize wípé àwọn Nàìjíríà gan ẹ wò ẹ kàn jẹ́ orí kan ni yín tí mú ní búgba orí. Ṣé rádaràda ṣé òun tẹ́ gbé sójú náà rè tẹ́ fi ń ṣe rádaràda nílé ọkọ tí àwọn ọmọ yín fi ń hand straight station àti prisons. Ẹ wá ń sọ wípé ṣé mi dé bẹ̀rì. Ó dá o ṣe fẹ́ gbọ́. Ṣé ẹ fẹ́ gbọ́? Àwa ò ní ìdí láti lọ ṣe wàhálà kí ọmọ wa tó débẹ̀. Èmi lọ́mọ ńbẹ̀ o tó dàgbà síbẹ̀ tó dẹ̀ wà ní yunifásítì lọ́wọ́lọ́wọ́, ṣé yẹn ló fẹ́ gbọ́? Nǹkan tẹ́yìn rò wípé ó jẹ́ bàbàrà tó jẹ́ tẹ́ gbé sórí wẹ́rẹ́ lọ́lọ́run ṣe fún wa àkàn pariwo ni. Ẹ jẹ́ lọ kẹ́kọ̀ọ́. Kẹ́ tó kúrò nínú ilé ẹ jẹ́ pé àwọn òbí yín sínú ilé kan bá yín sọ̀rọ̀. Jẹ́ ń sọ ní mo níwọ̀nba nítorí àwọn tí mi fẹ́ ṣẹ́. Ṣùgbọ́n the bottom line is lẹ́kọ̀ọ́ dẹ̀rẹ́ ni tọ́ yín. Ìdí nìyí
tí àwọn ọkọ yín tó fi ń wálé tó fi ń wá ìdùnnú wájú ẹ máa ṣe chachachachacha ẹ máa ṣe pálapàlapàla ọ̀tọ̀ ní tá à ń wí ọ̀tọ̀ ní tó ń wí mo láwọn ọmọ yín sẹ́yìn ìyá gan lẹ́kọ̀ọ́ lẹ́yìn tẹ́ ẹ̀ ń dún tatatatata ring light sẹ́yìn gan ní tẹ́ ẹ lè fi kọ́ ọmọ sẹ́yìn gan lẹ́kọ̀ọ́ abẹ́ẹ̀gẹ́ jẹ́ káwọn tó lọ ìlú òyìnbó tí wọ́n kàwé tí wọ́n jẹ́ wípé wọ́n gbé ọlá lọ láti bí tó dẹ̀ máa kọ́ lábọ̀ wálé ẹ jẹ́ kán lẹ́sìn ìsinmi kì í ṣẹ̀yìn ọmọ aláta kó ṣe lọ. ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tí alájà Mẹ́wàláká èyí tó sọ nínú fídíò yìí ẹ̀yin tèmi gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ ire o.